A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lánàá ni àwọn alágbàtà epo bẹtiró ṣe àfihàn wípé iye epo tí iléeṣẹ́ ìfọpo Dangote ń ta epo rẹ̀ wà láàrin N1,015 sí N1,028 jálá kan. Ó wá ní í ṣe pẹ̀lú bí jálá tí ènìyàn bá fẹ́ rà ṣe pọ̀ sí. Fún ìdí èyí ni wọ́n fi jẹ́jẹ̀ẹ́ láti kó epo wọlé láti òkè òkun kí àwọn lè tà á lẹ́dínwó sí ti Dangote àti iléeṣẹ́ NNPCL. Àkọọ́lẹ̀ Major Energies Marketers Association of Nigeria yọ̀ǹda ṣe àfihàn wípé gbogbo owó tí yóò ná wọn àti gbé jálá epo kan wọlé landing cost kú sí N978.01 títí di ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2024. Wọ́n ní ti dísù jẹ́ N1,069.97 lítà kan nígbà tí aviation fuel kú sí N1,119.67 lítà kan. Láti ìgbà tí iléeṣẹ́ ìfọpo Dangote ti bẹ̀rẹ̀ ìpèsè epo lórílẹ̀-èdè ni ó ti kọ̀ àti yọ̀ǹda iye tí ó ń ta epo fáráyé rí pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀, ṣùgbọ́n alágbàtà epo kan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ láì dárúkọ ara rẹ̀ nítorí kò tọ́ sí láti fèsì fìdí ẹ̀ múlẹ̀ wípé iye tí Dangote ń ta epo hàn ju èyí tí wọ́n ń kó wọlé lọ láti òkè òkun. Wọ́n ní àwọn tí wọ́n ń gbé epo rẹpẹtẹ bulk purchase ń rí rà ní N1,015 nígbà tí àwọn onímọ̀ńbé ń rí rà ní N1,028 lítà kan láti iléeṣẹ́ Dangote. Ìdí nìyí tí ó fi ń sọ fún ìjọba kí wọ́n dẹ́kun àti máa kó epo wọlé, ṣùgbọ́n alukoro ẹgbẹ́ Petron Dókítà Joseph Belu sọ fún akọ̀ròyìn wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé epo rọ̀bì tí Dangote kó wọlé láti òkè òkun ni ó sì fi ń pèsè epo tí yóò mú epo rẹ̀ hàn ju èyí tí wọ́n kó wọlé lọ. Ó ní ẹgbẹ́ wọn ti ní àsọyépọ̀ pẹ̀lú àwọn olùpèsè epo ní ilẹ̀ òkèèrè pẹ̀lú owó tí kò ga ju ara lọ. Láìpẹ́, epo yóò dé sórílẹ̀-èdè. Ó fi kún un wípé iye tí wọ́n ń kó epo wọlé kò dọ́gba, ṣùgbọ́n àwọn fẹ́ kí aráàlú mọ̀ wípé Petron ní àṣẹ láti kó epo wọlé, àwọn sì ní alábàádòwòpọ̀ ní ilẹ̀ òkèèrè tí yóò mú owó epo wọn wà láàrin N800 jálá kan. Àwọn sì ní ìdánilójú wípé owó epo wọn kò ní hàn ju ti Dangote. Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé títí dọ̀la ni NNPCL ṣì jẹ́ alágbàtà fún Dangote. NNPC kọ̀ láti kéde iye tí wọ́n ń gbé epo láti iléeṣẹ́ Dangote. Bákan náà ni Dangote kọ̀ láti sọ iye tí wọ́n ń ta epo fún NNPC. Ó jọ bí ẹni wípé wọ́n jọ ní àdéhùn tí wọn kò fẹ́ ṣàlàyé ẹ̀ fáráyé. Ó fi kún un wípé epo rọ̀bì tí ó wà ní $80 tẹ́lẹ̀ ti já wálẹ̀ sí $72. Ó sì di ìgbà tí Dangote bá ta tọwọ́ rẹ̀ tán kí ó tó lè ṣe àgbéyẹ̀wò iye epo rẹ̀. Yàtọ̀ sí àwọn tó ń ra epo rọ̀bì lẹ́dínwó lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti yọ̀ǹda àjẹ́lẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ifásitì ìjọba àpapọ̀ NASU. Ìkéde yìí wáyé láti ọ́fíìsì olùṣirò àgbà fún ìjọba àpapọ̀ OAGF pẹ̀lú àtẹ̀jáde tí adarí ìròyìn Báwa Mọ́kwà yọ̀ǹda lónìí ọjọ́ Àbámẹ́ta. Gẹ́gẹ́ bí àlàyé OAGF, wọ́n ní bákan náà ni ìjọba àpapọ̀ yọ̀ǹda àjẹmọ́nú owó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láti lè túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ ojúṣe ìjọba fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Mọ́kwà fi kún un wípé owó sísan ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ NASU ni wọ́n ti ń fìdí èyí múlẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí wáyé láti mú àdínkù bá ìṣòro tí àwọn òṣìṣẹ́ ifásitì ń kojú kí ìtẹ̀síwájú lè bá ètò ẹ̀kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti sọ wípé dídákú tí 6 nínú àwọn olùfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára dákú ní ilé-ẹjọ́ lánàá jẹ́ ìgbésẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe láti fi pe àkíyèsí ará ìlú. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí bu ọwọ́ lù gẹ́gẹ́ bí aṣojú Ẹgbẹ́tókun. Lánàá ni wọ́n fi ojú àwọn afẹ̀sùnkàn 76 tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ màjèṣín tí wọ́n ti rù
ba ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. 6 nínú wọn ni a gbọ́ wípé wọ́n dákú tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà jáde kúrò nínú yàrá ilé-ẹjọ́. Láti ìgbà yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dá awuyewuye sílẹ̀ láàrin orílẹ̀-èdè àti ilẹ̀ òkèèrè. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ni Adéjọbí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ẹnikẹ́ni tí ó bá ti tó láti hu ìwà ọ̀daràn ni yóò jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, kò ní fi ṣe ọjọ́ orí rẹ̀. Adéjọbí tẹ̀síwájú wípé bí àkọọ́lẹ̀ eré sinimá ni àwọn wọ̀nyí fi dákú kí ará ìlú lè fi ojú àbùkù wo ìjọba. Ó ní láì wo ti ẹ̀sùn wọn ní iléeṣẹ́ ọlọ́pàá fi pèsè ìtọ́jú kíákíá. Wọ́n ní ọjọ́ orí kò lè ṣe ìdáwọ́kọ̀ fún ìjìyà lórí ẹni bá hu ìwà ọ̀daràn gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin àwọn orílẹ̀-èdè mìíràn láì yọ United Kingdom sílẹ̀. Èyí ń wáyé bí ìjọba àpapọ̀ ṣe ṣèlérí wípé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti ṣe àlékún ìgbáyégbádùn àwọn mọ̀jẹ̀sín tí wọ́n fi ọwọ́ ṣìnkún òfin mú káàkiri orílẹ̀-èdè nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára. Mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀délé Ọláwándé ni ó ṣe àfihàn yìí lánàá. Síwájú àkókò yìí ni lára àwọn mọ̀jẹ̀sín tí wọ́n kó lọ ilé-ẹjọ́ fún ìgbẹ́jọ́ tí ọ̀pọ̀ wọn ń wò bí ẹni fẹ́ gbẹ́mìí mì látara àìrítọ́jú tó péye lẹ́yìn tí wọ́n lo oṣù 3 nínú àhámọ́ dákú. Sí ìfèsì sí ìṣẹ̀lẹ̀ yìí ni Ọláwándé fi ní iléeṣẹ́ ìjọba ti ń ní ìjíròrò pẹ̀lú mínísítírì abẹ́nú lórí gbogbo àwọn tí wọ́n fi sí àhámọ́ ní Àbújá àti káàkiri àhámọ́ orílẹ̀-èdè. Ó ní kí wọ́n fi ọkàn balẹ̀ wípé iléeṣẹ́ ìjọba yóò dáàbò bo ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè níbikíbi tí wọ́n bá wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Pa Bíbíire Lámídì tí ó ní ilé tí ó dà wó ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti di èrò ilé ìwòsàn lẹ́yìn tí ó pàdánù ọmọ àti ọmọ-ọmọ 5 sínú ìṣẹ̀lẹ̀ ilé wíwó. Ọ̀kan lára àwọn ìyàwó Pa Lámídì, Alhaja Yídíátù Lámídì, kérora níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn wípé òun kò sí níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ó ní ọkọ rẹ̀ sọ fún un wípé òun ṣẹ̀ṣẹ̀ lo ilé ìgbọ̀nsẹ̀ tán ní ilé dà wó. Àwọn ọmọ àti ọmọ-ọmọ rẹ̀ wà lára àwọn tí ó di olóògbé. Ó ní ọkọ òun máa ń ṣe ìtọ́jú àwọn alárùn ọpọlọ. Lára àwọn alárùn ọpọlọ tó ń tọ́jú lọ́wọ́ náà di olóògbé. Ilé alájà kan tí ó fìkàlẹ̀ sí Jẹ́gẹ́dẹ́, Olúnlọ́yọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà ni ó dà wó láàrin aago 2 ọ̀gànjọ́ òru Ọjọ́bọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ti sọ ọ̀pọ̀ àwọn olùgbé ilé yìí di èrò ilé ìwòsàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn tí wọ́n rí fàyọ láàyè ni wọ́n wà lágbede méjì ayé òun ọ̀run tí wọ́n ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Alhaja Lámídì bóyá ilé yìí ti ṣe àpẹẹrẹ àti dàwó tẹ́lẹ̀, ó ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Títí di àsìkò ìkóròyìn yìí jọ ni Pa Lámídì ṣì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lánàá ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC dáná sídìí ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky lórí ọ̀rọ̀ tí ó sọ wípé òun san owó àbẹ̀tẹ́lẹ̀ mílíọ̀nù 15 náírà fún àwọn òṣìṣẹ́ àjọ EFCC kan. Nínú àkàálẹ̀ ohùn ni wọ́n ti gbọ́ bí Bobrisky ṣe ń sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC kan tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ wọn gba mílíọ̀nù 15 náírà ní ọwọ́ rẹ̀ kí wọ́n lè jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án. Ẹnìkan láàrin àjọ EFCC ṣe alamí wípé lójú ẹsẹ̀ tí wọ́n taari Bobrisky lọ ìlú Àbújá ni wọ́n bẹ̀rẹ̀ àpatẹnujẹ́wọ́ pẹ̀lú rẹ̀. Wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ó fi kún un wípé títí di aago 6 alẹ́ ni ó fi wà pẹ̀lú wọn. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé látàrí àìwá jẹ́ ìpè àjọ EFCC ni wọ́n fi bàlóònù gbé Bobrisky lọ ìlú Àbújá. Alukoro àjọ EFCC Délé Oyèwálé sọ nínú àtẹ̀jáde òwúrọ̀ àná wípé ó ṣeé ṣe kí Bobrisky kojú ẹ̀sùn tuntun mìíràn bí ìwádìí bá ṣe àfihàn wípé irọ́ ni ọ̀rọ̀ tí ó sọ tako àjọ EFCC. Awuyewuye mìíràn tún bẹ́ sílẹ̀ fún Bobrisky lẹ́yìn tí ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Very Dark Man VDM yọ̀ǹda àkàálẹ̀ ohùn Bobrisky sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n àjọ EFCC sẹ́ ẹ̀sùn tí Bobrisky fi kàn wọ́n bí wọ́n ṣe gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí
Alẹ́ Ọjọ́bọ̀ ni wọ́n gbọ́n Bobrisky bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ òfurufú KLM tí ó ń lọ Amsterdam bí ó ṣe fẹ́ gbìyànjú àti fi orílẹ̀-èdè sílẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn èyí ni Bobrisky ṣe àfihàn apá rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram wípé kí àwọn alátìlẹyìn rẹ̀ gba òun, wọ́n ti ṣe òun léṣe níbi ìgbìyànjú àti wọ́ bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ òfurufú. Ohun tí a gbọ́ ni wípé àìjẹ́ ìpè àjọ EFCC pẹ̀lú bí ó ṣe kọ̀ láti fi ara hàn níwájú ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ni ó ṣe okùnfà bí wọ́n ṣe fi ọwọ́ ṣìgún òfin mú Bobrisky kí ó lè wá sọ ohun tí ó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Wọ́n ní ó yẹ kí Bobrisky mọ̀ wípé òun kò lè fi ẹ̀sùn bàǹtàbanta bẹ́ẹ̀ kan àjọ EFCC, kódà kìí ṣe EFCC nìkan pẹ̀lú àwọn mìíràn, kí ó wá lérò wípé òun á lọ lọ́fẹ̀ẹ́, ó kàn lè gbà wọ́n ní àkókò ṣùgbọ́n ọwọ́ á tó o. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ EFCC kan ṣe ṣe àlàyé rẹ̀ fún akọ̀ròyìn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú agbẹnusọ àjọ EFCC ní Oyèwálé ti ní àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu EFCC nítorí wọ́n fi ọwọ́ ṣìgún òfin mú Bobrisky kò mọ bí ẹ̀sùn Bobrisky ṣe wúwo tó. Wọ́n ní lójú gbogbo ayé ni ó ṣe ẹ̀sùn, àwọn sì ránṣẹ́ sí i kí ó wá sọ àwọn tí ó lọ́wọ́ nínú ẹ̀sùn tí ó fi kan àjọ EFCC. Oyèwálé ní lọ́gán tí ó bá ti dárúkọ ẹni gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀, àwọn á yọ̀ǹda rẹ̀. Lórí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìgún òfin mú un nínú ọkọ̀ òfurufú, Oyèwálé ní kò sí ibi tí wọn kò ti lè mú afurasí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.